Africa Content TV. Nípa mímọ̀ ṣe dáadáa. Ǹjẹ́ kí ni ṣíṣe dáadáa? Báwo ni ìyà tí Ọlọ́run bá dẹ́dà ọba Allah tó kọ sí ìmọ̀ ṣe dáadáa? Torí Ọlọ́run ọba gangan ńlá pàṣẹ dáadáa. Àìmọye ayé nínú Al-Qur'an Karim Ọlọ́run ọba sọ ó pọ̀. Ṣùgbọ́n ká wò láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé tàbá ní ká ṣe dáadáa wọ́n ní tí a bá ń wá ayé tó bá di lórí ọ̀rọ̀ ayé Kùránì sọ pé famshab kárìn ìrìn ni tó bá jẹ́ tayé ó wá ní tó bá wá jẹ́ ti ìrun ó ní fásao ó ní ká rush ká lọ bá ìrun ni ó wá ní tó bá ti wá jẹ́ ti ọ̀rọ̀ àlìjẹ́nnà ó ní fastabiqu sáríù sábìkù ó ní ká sáré ká ṣe competition ó ní ká rush lórí ọ̀rọ̀ tó bá jẹ́ àlìjẹ́nnà ṣùgbọ́n tó bá ti wá jẹ́ tọlọ́run ọba wípé a fẹ́ súnmọ́ Ọlọ́run ọba dẹ́dà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba wo là ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọba Allah ọba tí táìmù ò sí fún ìgbà ò sí fọ́lọ́run ìgbà ló ń define wa láyé tá a wà ń bẹ̀. A ní ìgbà aláàjì máa dé àti ìrètí aláàjì ìgbà làwọn aláàjì sẹ́ni máa bẹ̀rẹ̀ ìgbà ní ma gbogbo nǹkan tá a máa ṣe nígbà tá a máa kírun ìgbà tá a ṣe wa ń bẹ̀. Ọlọ́run ọba kọjá ìgbà ò ṣiṣẹ́ fọ́lọ́run Ọlọ́run ọba yìí gbogbo wa àti kìrìsìtánì nínú wa àti mùsùlùmí nínú wa tá a bá bá ṣàdúrà sọ́lọ́run á wà kọ́wọ́ wa sókè lọ́lọ́run wà ní níbo ló wà nítorí pé àti sánmọ̀ méjèèje àti ilẹ̀ méjèèje tó bá fẹ́ tí wọn kóra wọn tí wọ́n bá hún bí aṣọ tó bá fi sórí àlàárà ṣe Ọlọ́run ó má dàbí kó fi òrùka ọwọ́ ọmọ àjù sílẹ̀ desert bẹ́ẹ̀ ló ṣe máa rí lórí kùrùsíù ṣẹ̀ṣẹ̀ wá wà ní àlàárì ṣe Ọlọ́run. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn màláíkà mẹ́rin ló ń ru kùrùsí Ọlọ́run màláíkà mẹ́rin láti bí earlobe dé èjìká màláíkà kọ̀ọ̀kan ó wá jẹ́ ìrìn 500 years màláíkà kọ̀ọ̀kan. Lọ́jọ́ gbé ní ẹ̀kẹ́ máa Ànábì sallallahu alaihi wasallam ní màláíkà mẹ́jọ ní òru. Ọlọ́wọ́ bá wọ́n ní kálẹ̀ ní ìjọba tí máa jókòó ní àlàárà ṣe gbà mí láti jókòó. Ọlọ́wọ́ bá yẹn tó jẹ́ pé ẹwọ bọ́lá ń ṣe ṣẹ̀dá Aláàjì Wàsíù bó ṣe ṣẹ̀dá àwọn ẹ̀ka ayé àríwọn nínú olóṣèlú wọ́n bẹ̀rù àwọn àfáà wa tí wọ́n bá ń bọ̀ Ọlọ́run ló ṣe wọ́n bẹ̀ ilẹ̀ ọmọ ọ̀rọ̀ kìí ṣàwọn Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ bí gbogbo wọn ṣe wá tó yìí àti gbogbo àwọn ànábì Ọlọ́run 124,000 tó fi mọ rẹ̀ mọ́ Rasulullah sallallahu alayhi wa sallam tó jẹ́ pé 313 nínú wọn special ni wọ́n 25 nínú wọn special 5 nínú wọn VVI. Wọ́n pàṣẹ dáadáa àìmọye ayé nínú Al-Qur'an Karim Ọlọ́run bá sọ ó pọ̀ ṣùgbọ́n ká wò láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé tàbá ní ká ṣe dáadáa wọ́n ní tí a bá ń wá ayé tó bá di lórí ọ̀rọ̀ ayé Kùránì sọ pé famshab kárìn ìrìn ni tó bá jẹ́ tayé ó wá ní tó bá wá jẹ́ ti ìrun ó ní fásao ó ní ká rush ká lọ bá ìrun ni ó wá ní tó bá ti wá jẹ́ ti ọ̀rọ̀ àlìjẹ́nnà ó ní fastabiqu sáríù sábìkù ó ní ká sáré ká ṣe competition ó ní ká rush lórí ọ̀rọ̀ tó bá jẹ́ àlìjẹ́nnà ṣùgbọ́n tó bá ti wá jẹ́ tọlọ́run ọba wípé a fẹ́ súnmọ́ Ọlọ́run ọba dẹ́dà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba wo là ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọba Allah ọba tí táìmù ò sí fún
ìgbà ò sí fọ́lọ́run ìgbà ló ń define wa láyé tá a wà ń bẹ̀. a ní ìgbà alájì máa dé àti ẹni tí alájì ìgbà làwọn alájì sẹ́ni máa bẹ̀rẹ̀ ìgbà ní máa gbogbo nǹkan tá a máa ṣe ànígbà tá a máa kí o ìgbà tá a ṣe ni wà ń bẹ̀. ọlọ́run bá kọjá ìgbà òṣìṣẹ́ fọ́lọ́run ọlọ́run ọba yìí gbogbo wa àti kìrìsìtẹ́nì inú wa àti mùsùlùmí inú wa bàbá bá ṣàdúrà fọ́lọ́run àwa kọ́wọ́ wa sókè lọ́lọ́run wà níbo ló wà nítorí pé àti sọ́mọ méjèèje àti ilẹ̀ méjèèje tó bá fẹ́ tí wọn kọ́ra wọn tí wọ́n bá ń hún bí aṣọ tó bá fi sórí àlàárà ṣe ọlọ́run ó máa dàbí kó fi òrùka ọwọ́ jù sílẹ̀ desert bẹ́ẹ̀ ló ṣe máa rí lórí kùrùsíù ṣẹ̀ṣẹ̀ wá wà ní.